Àwọn ará ilẹ̀ Haúsá bínú nítorí àwọn ọmọléèwé tí wọ́n gbà lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò. Ọ̀rọ̀ àwọn ọmọléèwé àti àwọn tíṣà wọn tí wọ́n gbà jáde lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò tó fi inú igbó ọba National Park ṣe ibùgbé wọn yìí bí òjò òwúrọ̀ ni o. Òjò òwúrọ̀ tí bí olówó nínú. Nígbà tí òjò bá ń rọ̀ ní kùtùkùtù òwúrọ̀, bàbá olówó yóò jókòó sí ẹ̀gbẹ́ kan yóò máa yáná. Ṣùgbọ́n ìwọ̀fà ẹni tó ń ṣiṣẹ́ sin bàbá olówó náà kò ní lè torí bọ òjò kó lọ sóko. Òun náà yóò kákò sẹ́gbẹ́ kan ni. Inú àwa máa bí bàbá olówó pé ìwọ̀fà òun kò lọ sóko. Ìyẹn lòjò òwúrọ̀ ṣe bí olówó nínú nítorí olówó yóò gẹlẹtẹ, ìwọ̀fà náà yóò gẹlẹtẹ ni. Bí inú gbogbo ọmọ Yorùbá ṣe ń dùn sí pé wọ́n rí àwọn ìgbèkùn ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ tú sílẹ̀ lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò tí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà sì ń bá wọn yọ̀ pẹ̀lú, àwọn aṣáájú kan nílẹ̀ Haúsá ti dìde o. Bẹ́ẹ̀ sì làwọn kọ̀ọ̀kan tó kàwé lágbègbè náà ń béèrè pé tí wọ́n bá lè sáré ṣe báyìí, tí wọ́n ṣe wàhálà títí lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́, kí ló ṣẹlẹ̀ sáwọn tí wọ́n ń gbé láti ọjọ́ yìí wá? Àwọn ọmọléèwé àtobìnrin oríṣiríṣi tí wọ́n ti ń jí kó nílẹ̀ Haúsá, kí ló dé tíjọba Tinubu yìí kò gbà wọ́n sílẹ̀? Àwọn aráàlẹ̀ Haúsá náà bẹ̀rẹ̀ sí í bínú pé báwo lọ̀bọ ṣe sorí tìǹà kí ò ṣe. Àwọn kan sì ń fọ̀rọ̀ pòwe pé bílẹ̀ ayé ṣe rí lẹ́rí yẹn, bí àìsàn ń ṣèwọ̀fà wọn á ní ó kó ìṣe ẹ̀dẹ́, bó bá jẹ́ ọmọ olówó wọn á ní kó rọ́jú kó fomi toro ata sẹ́nu. Pé ṣé torí àwọn tí wọ́n jí gbé yìí wá láti ibi tí ààrẹ ti wá ló jẹ́ káwọn ológun lo gbogbo agbára tí wọ́n ní láti gba àwọn ọmọ náà jáde? Wọ́n ní eléyìí ò dá o, àfi kí Tinubu àtàwọn èèyàn jáde láti wá ṣàlàyé ohun tó ń ṣẹlẹ̀ fáwọn. Bẹ́ẹ̀ làwọn aṣáájú Haúsá wọ̀nyí ń fìdí fọ́gbà o. Atiku ló sì dá wàhálà yìí sílẹ̀. Bẹ́ẹ̀ ni Alhaji Atiku Abubakar, ẹni tó ń dupò ààrẹ lórúkọ ẹgbẹ́ òṣèlú ADC, òun ló bẹ̀rẹ̀ wàhálà tuntun yìí. Bóyá kò sì mọ̀ pé ọ̀rọ̀ náà yóò di ẹjọ́ wẹ́wẹ́ àti ìbínú báyìí ni. Ìjọba àpapọ̀ ti kọ́kọ́ bú Atiku yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n ní alábòsí kan ni pé kí gbogbo ayé wá wò ó. Báyọ̀ Ọ̀nànúgà ló ti kọ́kọ́ jáde lórúkọ Tinubu pé kí wọ́n wá wo Atiku, pé báwọn ọ̀tá ayé ṣe rí nìyẹn, pé tí ọ̀tá wọn bá kọ́lé tuntun wọn ò jẹ́ kí ikú oríire, àmọ́ bó bá jẹ́ ìjọba da ilé wọn wó tí wọ́n ní títì ló jẹ́, ọ̀tá yóò jáde yóò máa lọ́gun pé òun náà ṣe kọ́lé sí títì, arúfin ni. Ọ̀nànúgà ní gbogbo ìgbà tí nǹkan dàrú gidi tí wọ́n kó àwọn ọmọ yìí sínú ìgbèkùn tí ààrẹ àtàwọn èèyàn ẹ̀ ń wá gbogbo ọ̀nà láti yọ wọ́n jáde, pé ariwo ojoojúmọ́ ni láti ọ̀dọ̀ àwọn Àtíkù. Bó ti ń kígbe tó ń pariwo pé àwọn ọmọ òun ló sọnù, bẹ́ẹ̀ ló ń lọ́gun tó bí ẹni tí wọ́n kiri gbóná bọ̀ lára pé ìjọba kò ṣe dáadáa, àpá ìjọba kò ká kinní náà, ìjọba ti kùnà kí wọ́n gbéjọba sílẹ̀. Àmọ́ nígbà tí àwọn rí àwọn ọmọ náà tí gbogbo ayé ń bá àwọn yọ̀, níṣẹ́ ló wọ̀ sin bí ọbẹ̀ inú páànù, tó dákẹ́ láì sọ̀rọ̀ nítorí pé àwọn ọ̀tá ẹ̀ ṣoríire lójú ẹ̀, pé ó sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o, yóò máa rí oríire tí àwọn yóò máa ṣe, torí lójú olóko ní màjàlá ṣe é ṣáájú ẹ̀ múrò yìí iná tó jó lóko délé. Ara tó dùn àwọn Àtíkù nìyẹn. Lòun náà bá jáde pẹ̀lú ìbínú, àfi bí Ṣàngó tó ń yọná lẹ́nu. Ó ní kì í ṣe póun kò rí ohun tó ṣẹlẹ̀, òun sì ti kí wọn níwọ̀nba tọmọlúàbí. Àmọ́ òun kì í ṣe aláriwo bíi tiwọn. Òun kì í ṣe rédíò asọ̀rọ̀mágbèsì nítorí gbogbo èèyàn ló mọ̀ pé ariwo nìkan ni ìjọba Tinubu mọ̀ ọ́ pa. Bẹ́ẹ̀ lòun Àtíkù kì í ṣe aláriwo, òun ò sì fẹ́ràn ariwo lásán. Nígbà náà ni Àtíkù wá sọ̀rọ̀ tó dá wàhálà tuntun yìí sílẹ̀ o. Àtíkù ní bí wọ́n bá jí àwọn èèyàn gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí àwọn Tinubu bá sì rí wọn gbà jáde, òun àtàwọn ọmọ ẹ̀ kí wàá níjọ́ tí wọ́n ń jó kiri tí wọ́n sì ń dàlú láàmú sí. Àwọn tí wọ́n ti jí kó láti Borno àti Kaduna pẹ̀lú Kwara láti ọjọ́ yìí ń kọ́, pé kí ló dé tí Tinubu kò lọ gbà wọ́n sílẹ̀, tàbí ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan ni agbára ẹ̀ ká, tàbí ibẹ̀ nìkan ló fẹ́ràn láti náwó lé lórí ni. Atiku ní bí Tinubu yóò bá ṣe bẹbẹ kan tó sì mọ̀ pé òun lágbára, kó má yọ ayọ̀ pọ̀rọ̀ kankan nítorí ohun tó ṣẹlẹ̀ ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ ní ìjọba àbílẹ̀ oríire. Kó lọ kó àwọn ọmọ tí wọ́n ti jí gbé láti ọjọ́ yìí ní Kaduna àti Borno jáde pẹ̀lú àwọn tí wọ́n wà láhàámọ́ gbogbo nílẹ̀ Haúsá yíkáyíká. Ó ní tí kò bá ti ṣèyẹn, wọn ò tí ì mọ̀ pé wọ́n ṣiṣẹ́ kankan, torí lára Nàìjíríà nílẹ̀ Haúsá. Gẹ́gẹ́ bí ohun tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀,
àti níbi tí òṣèlú ẹlẹ́yàmẹ̀yà ti bá wa dé tí ọ̀pọ̀ àwọn ará ilẹ̀ haúsá sì ti ń rí òun Àtíkù yìí bí olùgbèjà wọn tuntun. Bó ti sọ̀rọ̀ náà jáde làwọn aṣáájú àti ẹgbẹ́ haúsá lóríṣiríṣi bẹ́ síta tí àwọn náà sì ń pariwo pé kí Tinubu wá lọ gba àwọn tí wọ́n jí kó nílẹ̀ haúsá o, kó tiẹ̀ kọ́kọ́ gba àwọn tí wọ́n jí kó lọ ní Kwara, pé àwọn yẹn ti wà nígbèkùn ọjọ́ pẹ́, wọ́n ti wà níbẹ̀ tipẹ́tipẹ́ gan-an ni. Kò sì sídìí tí Tinubu fi lè jẹ́ kí ọ̀rọ̀ wọn pẹ́ tó báyìí, tó sì ti sáré ṣe tilẹ̀ Yorùbá láì jẹ́ kí ọjọ́ ọ̀hún jìn síra. Ẹgbẹ́ Àríwá sọ̀rọ̀ pẹ̀lú ìtara, gbogbo wọn sì sọ ara wọn ní aláhànràn-gunkan. Àwọn aláhànràn-gunkan tí wo ń koko mọ́ nǹkan tó jẹ́ bí kinní kan kò bá rí bí wọ́n ti fẹ́ kórí, wọn yóò ran gbogbo egun mọ́ ni. Ẹgbẹ́ àwọn bọ̀rọ̀kìnní ilẹ̀ haúsá yìí, Àríwá Consultative Forum, ní àwọn làwọn yóò kọ́kọ́ sọ̀rọ̀. Wọ́n ní kì í ṣe pé inú àwọn bàjẹ́ rárá sí ohun tó ṣẹlẹ̀, pé inú àwọn dùn gan ni. Wọ́n wá sọ báyìí pé inú àwa bọ̀rọ̀kìnní ilẹ̀ haúsá Àríwá Consultative Forum dùn pé wọ́n rí àwọn ọmọléèwé àti àwọn tíṣà wọn tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gbà jáde o. Àbá àwọn ọmọ yìí yọ̀, àbá àwọn òbí wọn àti àwọn alágbàtọ́ wọn àti gbogbo àwọn èèyàn ìlú wọn yọ̀, gbogbo wọn la kíkú oríire o. Ṣùgbọ́n o, a fẹ́ pe ààrẹ Tinubu báyìí pé irú agbára tí òun àti àwọn ọmọ ogun ẹ̀ lò, kí wọ́n lo agbára náà láti fi yọ àwọn ìgbèkùn tí wọ́n wà nílẹ̀ haúsá jáde o, pàápàá àwọn ti Borno, Kaduna, Kwara àti Zamfara àti àwọn ibòmíì tí wọ́n bá ti tún jí àwọn ọmọ kó tí wọ́n sì ń jìyà mọ́yà nítorí ìjínigbé wọn. Kò sí ọmọ orílẹ̀-èdè yìí kankan tó yẹ kó máa fojú winá irú nǹkan báyìí o. Ojúṣe ìjọba àpapọ̀ àti àwọn ìjọba gbogbo káàkiri sì ni láti rí i pé àwọn fòpin sí irú ìwà yìí níbi gbogbo tó bá ti ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa, tí kì í ṣe pé àdúgbò kan ṣoṣo nìkan ni wọn yóò dojúkọ láti gba àwọn èèyàn tí wọ́n bá jí gbé níbẹ̀ sílẹ̀. Bẹ́ẹ̀ làwọn Àríwá Consultative Forum wí nínú ọ̀rọ̀ tí àwọn oníròyìn Punch bá tọkọ̀ Muhammadu Baba tó jẹ́ akọ̀wé wọn sọ. Nígbà náà ni àwọn àgbààgbà Àríwá náà, Northern Elders Forum, náà wí nǹkan kan. Ọ̀rọ̀ wọn kò sì yàtọ̀ rárá sí ti àwọn SCF. Ó kàn jẹ́ pé Professor Abubakar Jídèrè tó sọ̀rọ̀ lórúkọ tí wọ́n bú ìjọba Tinubu dáadáa ni. Àwọn ní kí ni ìjọba ń wò tí wọ́n fi jí àwọn ọmọ náà kó? Pé kí ni wọ́n ń ṣe lákọ̀ọ́kọ́ tí wọ́n fi rí àwọn ọmọ tó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn jí kó? Pé ohun tí ò ṣe é gbọ́ sétí fún ìjọba kankan ni. Lẹ́yìn náà ló sọ pé tí ìjọba yìí kò bá fẹ́ ariwo àbùkù tó jù báyìí lọ, gbogbo agbára tí wọ́n lò láti fi gba àwọn èèyàn tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ jáde, kí wọ́n tètè lò ó fáwọn náà nílẹ̀ haúsá o. Ó jọ pé ohun tó ń dùn àwọn èèyàn yìí jù lọ ni pé lọ́jọ́ kan náà, lọ́jọ́ Friday, ọjọ́ Ẹtì, ọjọ́ 15 oṣù karùn-ún ọdún yìí, ìyẹn lọ́jọ́ tí wọ́n kọlù wọ́n ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ tí wọ́n sì jí àwọn ọmọléèwé àti tíṣà wọn kó lọ yìí. Ọjọ́ náà gan yìí ni wọ́n kọlù wọ́n bákan náà ní iléèwé Musa Primary and Secondary School ní agbègbè Asikrauba ní ìpínlẹ̀ Borno, tí wọ́n sì jí àwọn ọmọ 42 gbé lẹ́ẹ̀kan. Kò tún ju ọ̀sẹ̀ 6 lẹ́yìn ìyẹn lọ tí wọ́n tún lọ sí Government Day Secondary School tí wọ́n sì tún jí àwọn ọmọ 36 míì. Ní àpapọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé bá jẹ́ 72. Wọ́n sì wà nínú igbó níbẹ̀ títí bá a ṣe ń sọ yìí, wọn ò tí ì rí wọn kó jáde. Bẹ́ẹ̀ náà ní ọjọ́ ọdún Easter ni wọ́n kó àwọn kan náà ní ṣọ́ọ̀ṣì ECWA Ekwa àti St. Augustine Catholic Church ní agbègbè Àríkò níjọba ìbílẹ̀ Kachia ní Kaduna. Ìsìn ọdún Easter Sunday ni wọ́n ń ṣe lọ́wọ́ tí àwọn afẹ̀míṣòfò náà fi ká wọn mọ́ tí wọ́n sì jí gbogbo wọn kó lọ. Wọ́n wà níbẹ̀ títí di báyìí tí wọ́n ní àwọn afẹ̀míṣòfò náà láwọn fẹ́ gba bílíọ̀nù kan náírà àti ọ̀kadà 45. Kò sì sẹ́ni tó rí wọn gbà jáde. Àwọn èèyàn tí wọ́n fẹ́rẹ̀ tó 200, ìyẹn 102 tí wọ́n jí kó ní Wọ́rọ́ ní Kwara nínú oṣù kejì ọdún yìí ṣì wà níbẹ̀. Wọn kò fi wọ́n sílẹ̀, ìjọba kò sì rí wọn gbà jáde. Ohun tí àwọn èèyàn ilẹ̀ haúsá sì ń sọ rèé tí wọ́n ra kàkà mọ́, tí àwọn olóṣèlú ibẹ̀ sì sọ ọ̀rọ̀ náà di tòṣèlú, tí wọ́n ń sọ pé àfi kíjọba dìde kó má sọ̀rọ̀ náà di ti ẹlẹ́yàmẹ̀yà, kó jẹ́ ibì kan ṣoṣo ni wọn yóò darí àwọn sọ́jà sí tí wọn yóò sì múra láti gba àwọn tí wọ́n jí níbẹ̀ jáde. Kódà àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Borno ti ń lérí báyìí pé àwọn yóò ṣe ìwọ́de lórí ọ̀rọ̀ yìí nítorí àwọn ò ní jẹ́ kí àwọn ọmọléèwé tí wọ́n jí gbé lọ́dọ̀ tàwọn náà di ẹni ẹbọra ń bá jẹun, tí wọ́n sì ti gba àwọn kan sílẹ̀ ní àwọn ìpínlẹ̀ kan. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ń sọ yẹn o. Àmọ́ àwọn èèyàn ìjọba fúnra wọn ti sọ̀rọ̀. Àwọn èèyàn nílé iṣẹ́ ààrẹ ní kí àwọn èèyàn má dá àwọn olóṣèlú lóhùn,
pé ẹni tó bá ń dá irú àwọn Àtíkù Abubakar lóhùn tàbí tó bá ń tẹ̀lé ọ̀rọ̀ wọn bí ẹni tó ń bá ọ̀bọ jẹko ni, pé ìjọba Tinubu yìí kò ráàyè à ń ya ẹ̀yà kan sọ́tọ̀ tàbí pé à ń jagun afẹ̀míṣòfò níbìkan ká ní a ò ní jà níbìkan. Ó ní bí agboolé kan ṣoṣo ni ààrẹ orílẹ̀-èdè yìí rí Nàìjíríà sí. Ó kàn jẹ́ pé ẹṣin ọ̀tá ẹni kì í ga lójú ẹni ni. Wọ́n ní báwo ni àwọn ológun wa yóò ṣe jagun afẹ̀míṣòfò ní Ọ̀yọ́ tí wọn ò ní jà ní Kwara, Borno tàbí Kaduna. Wọ́n ní gbogbo ibẹ̀ yẹn náà làwọn ń dé, kìnní náà kò kàn tí ìkẹsẹ̀ járí tán ni. Lára àwọn olùdámọ̀ràn ààrẹ tó sọ, Tẹ̀mítọ́pẹ́ Àjàyí sọ ní tiẹ̀ pé tí kò bá sí aṣọ oríṣiríṣi tó wà lára ẹ̀kọ́, òtútù ìbá mú ẹ̀kọ́, bẹ́ẹ̀ ni ìbá tutù ju bí a ti ń bá a lọ. Ìyẹn ni pé tí kò bá sí iṣẹ́ gidigidi tí àwọn jagunjagun wọ̀nyí ń ṣe, ọ̀rọ̀ náà ìbá ti le jù báyìí lọ. Iléeṣẹ́ ààrẹ ní ẹni tó bá fẹ́ mọ bí ogun àwọn afẹ̀míṣòfò yìí ti ń lọ àti ohun tí ìjọba ń ṣe lórí ọ̀rọ̀ yìí kó béèrè lọ́wọ́ àwọn olórí ológun ilẹ̀ yìí. Tí wọ́n bá dá a jókòó tí wọ́n ṣe àlàyé fún un, òun náà yóò mọ̀ pé adìẹ ń làágùn, ìyẹ́ ló bo kinní ọ̀hún mọ́lẹ̀ ni. Àmọ́ tó bá ń lọ bó ti ń lọ náà, pé kò lè pẹ́ tí ìjọba Nàìjíríà yóò fi borí wọn. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò tí ì tẹ́ àwọn aṣáájú ilẹ̀ Haúsá wọ̀nyí lọ́rùn, kò tẹ́ wọn lọ́rùn rárá. Ariwo tí wọ́n sì ń pa ni pé májíìkì tí àwọn ọmọ ogun wọ̀nyí lò ní Ọ̀yọ́ yìí kí wọ́n yá tètè wá lò ó lọ́dọ̀ tàwọn náà. Bẹ́ẹ̀ àwọn tí wọ́n mọ húlẹ̀ ọ̀rọ̀ yìí ní ìjọba kan pa àwọn ètò kan dání, pé àwọn olórí ogun sì yíwọ́ padà nídìí ọ̀nà tí wọ́n fi ń kojú àwọn afẹ̀míṣòfò wọ̀nyí tẹ́lẹ̀ ni. Àwọn tí wọ́n ń wo bí iná ọ̀rọ̀ náà ti ń jó lọ ní lóòótọ́ o, ètò tí àwọn ológun Nàìjíríà lò láti fi gba àwọn ọmọléèwé náà jáde ó yàtọ̀ sí ohun tí wọ́n ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ètò náà ló sì jẹ́ kí wọ́n ṣẹ́gun. Ètò ọ̀hún sì ni pé àwọn agbófinró gbogbo ni wọ́n pèsè, wọ́n sì gbé ogun náà wọlé àwọn afẹ̀míṣòfò náà lọ fúnra wọn. Bí àwọn afẹ̀míṣòfò ti wà nínú igbó, bẹ́ẹ̀ ni ìjọba ń ṣa àwọn èèyàn wọn tí wọ́n wà láàrin ìlú, àwọn tí wọ́n ń torí wọn jí àwọn ẹni ẹlẹ́ni gbé. Bí wọ́n sì ti ń halẹ̀ pé wọn yóò bẹ́ wọn lórí, bẹ́ẹ̀ ni ìjọba náà ń halẹ̀ mọ́ wọn pé tí ẹnìkan ṣoṣo nínú àwọn tí wọ́n jí gbé ní ẹ̀sìn ẹ̀lẹ̀ yìí bá kú, gbogbo àwọn ẹbí wọn tí àwọn ti ṣàyí náà làwọn yóò padà nù, àwọn yóò sì run wọ́n tìrantìran ni. Nítorí pé àwọn ológun yìí gbé ìjà ká àwọn afẹ̀míṣòfò wọ̀nyí mọ́lé, apá àwọn tí wọ́n wà nínú igbó náà jábọ́. Wọ́n sì rí i pé ọ̀pọ̀ àwọn tí àwọn jí kó yìí àwọn kò lè ṣe kinní kan fún wọn o. Ìgbésẹ̀ àkọ́kọ́ nìyẹn. Ìgbésẹ̀ míì ni pé àwọn tí Yorùbá ti Ìgbò ló pọ̀ jù nínú àwọn tí wọ́n jagun yìí. Ẹni tó sì jẹ́ olórí àwọn ológun tó gba àwọn ọmọ náà sílẹ̀, Ìgbò lòun. Nídìí èyí, ìṣòro wà fún ìwọ̀nba àwọn sọ́jà Haúsá tó wà níbi ogun náà láti gbà bọ̀dè. Gbogbo àwọn tí wọn ìbá ṣe bẹ́ẹ̀ ni wọ́n forí ara wọn pamọ́. Bẹ́ẹ̀ bí kò bá jẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣòro fún àwọn afẹ̀míṣòfò yìí láti mọ ìgbà tí àwọn ológun ìjọba bá ń bọ̀ àti ọ̀nà tí wọ́n ń bá bọ̀. Ohun tí wọ́n sì ṣe máa ń dènà dè wọ́n nìyẹn láti pa wọ́n. Eléyìí pọ̀ gan nílẹ̀ Haúsá títí dé Kwara náà. Àwọn tó yẹ kí wọ́n jagun níwọ̀n ìgbà tó bá ti jẹ́ Haúsá Fúlàní làwọn náà tí wọ́n gbé èdè àwọn afẹ̀míṣòfò yìí, wọn ò ní bá wọn jagun. Kàkà bẹ́ẹ̀ wọn yóò jọ máa ṣe àpapín owó ìtúsílẹ̀ tí wọ́n bá gbà ni. Àwọn yìí gan náà ni wọn yóò sì máa júwe ọ̀nà fún àwọn afẹ̀míṣòfò náà, tí wọn yóò máa fún wọn ní ìró lóríṣiríṣi lórí ohun tó bá ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jí gbé àti àwọn èèyàn ìjọba, ìyẹn àwọn ológun tí wọ́n bá ń bọ̀ lọ́dọ̀ wọn. Nítorí bẹ́ẹ̀ ni ìjà náà ṣe ṣòro jà nílẹ̀ Haúsá, kó jọ tí ilẹ̀ Yorùbá níbí tó jẹ́ gbogbo èèyàn pátápátá lòdìde tí wọ́n ń pariwo lórí ọ̀rọ̀ náà, tí wọ́n sì ń tú gbogbo àṣírí tí wọ́n bá rí àti ìrìn burúkú tí àwọn olùrànlọ́wọ́ àwọn afẹ̀míṣòfò náà bá ń rìn, tí wọ́n ń tú àwọn àṣírí wọ̀nyí síta. Èyí yàtọ̀ sí ti ilẹ̀ àwọn Haúsá wọ̀nyí, níbi tí wọ́n ti mọ àwọn afẹ̀míṣòfò wọ̀nyí, àmọ́ tí wọn ò jẹ́ sọ nípa wọn fún ìjọba tàbí fún àwọn agbófinró tí wọ́n bá wà ní sàkání wọn. Ohun táwọn amòye wa ń sọ lórí ọ̀rọ̀ náà ni pé ọmọ tó ṣípàlà gbé ẹlẹ́rù ní kọ́kọ́ fẹ́. Bí àwọn ará ilẹ̀ Haúsá wọ̀nyí bá ń fẹ́ kí ohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn náà, àfi kí wọ́n pe àró àti ọ̀dọ̀fin inú wọn kí wọ́n bá wọn sọ̀rọ̀, kí àwọn náà sinmi ìwà ọ̀tẹ̀ tí wọ́n ń dì sí orílẹ̀-èdè Nàìjíríà, kí wọ́n yéé fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn afẹ̀míṣòfò, kí àwọn gómìnà wọn sì yéé gbẹ̀yìn bá wọn ṣe tàbí fún wọn lówó. Nígbà náà ni nǹkan yóò gún régé fún wọn. Àmọ́ bó bá jẹ́ bí kinní náà ti wà báyìí náà ló wà. Àrà tó bá wọn ẹlẹ́dẹ̀ ní ìfọ̀gọ̀dọ̀dá, ohun táwọn ẹni ibi náà bá fẹ́ ni wọn yóò máa fi wọ́n ṣe nílẹ̀ Haúsá o.
Ọláyíwọlá Alága ló ń yẹ àwọn ìròyìn tó ń jáde láti ilẹ̀ Haúsá lórí àwọn ìgbèkùn tí wọ́n tú sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú ìsinmi ọjọ́ ọ̀sẹ̀ yìí o.